Hello, ẹ̀yin èèyàn wa, a kú weekend o, a kú Friday, ẹ kú bójú ọjọ́ ṣe rí o, ojú ọjọ́ tàwa náà rí winiwini UK wa ń bì báyìí, a kú ọjọ́ ṣe rí, Jímọ̀ olóyin ló máa jẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Quick one àti ẹni pẹ́ rárá lẹ́nu, àwa ké pàjáre ní o fún bàbá wa Bola Ahmed Tinubu àti ìyá wa Abike Dabiri. Ìyá wa Abike Dabiri, ọ̀rọ̀ náà kàn yín o. Abike Dabiri, ẹ jọ̀ọ́, ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀ ṣe máa rí jì ìyá Abike Dabiri. We know pé commitment pọ̀ here and there, but eléyìí ó urgent gan, ó dẹ̀ urgent nípa àwọn aráàlú wa Naija tó wà ní Morocco. Àwọn aráàlú wa tó wà Morocco wọ́n face hardship lọ́wọ́, ẹ má bínú jàre, wọ́n face hardship lọ́wọ́ at the moment. Wọ́n dẹ̀ ti ké gbàjarè pé àwọn fẹ́ wá sílé, wọ́n láwọn fẹ́ wá sí Nàìjíríà, ṣùgbọ́n wọn ò fún àwọn ní access láti wá sí Nàìjíríà. And then àwọn embassies tó wà ní Morocco, kò sẹ́ni kankan nu wọn tó ó lè reach out, tó lè help wọn. Ọ̀rọ̀ yìí kẹ̀dẹ̀rẹ̀ ó ti di big issues gan ní Morocco. Àwọn ará Nigerians tó wọ́n bẹ sọ pé ìlú yẹn ti sú àwọn, pé àwọn fẹ́ wá sílé. Àwọn government of Morocco sílẹ̀ ń sọ wípé tí wọ́n bá rí, tí Nigeria embassy tó bá wà Morocco tí wọ́n bá ti lè dìde kàn assist àwọn citizens wọn, wípé àwọn máa ṣá wọn sí kólóní. Kí n má fẹnu sọ gbogbo ọ̀rọ̀ ní orí Facebook. Wọ́n náà máa ṣá wọn sí ẹ̀yìn odi, báwọn máa tì wọ́n mọ́lé. Ẹ dẹ̀ mọ̀ pé tó bá tìyàn mọ́lé ní Morocco kò ń ṣe nǹkan tó ń ṣe kékeré rárá, kò ń ṣe good scene, kò ń ṣe good situation at all. So ọ̀rọ̀ náà dẹ̀ ti ń lọ káàkiri gbogbo àwọn ọmọ Nàìjíríà tó wà Morocco. Oníkálùkù ń sáfẹ́mí ẹ̀ ni, bọ́mọdé ṣe ń sáfẹ́mí ẹ̀, bẹ́ẹ̀ làgbà ń sáfẹ́mí ẹ̀, bẹ́ẹ̀ lobìnrin ń sáfẹ́mí ẹ̀, bẹ́ẹ̀ lọkùnrin ń sáfẹ́mí ẹ̀. So aláti pé àwọn tó wà ní aláṣẹ àti olùdarí tó wà ní embassies ní Morocco pé kẹ́ dìde. It's a cry for help. Ṣótiyẹyìn, it's a cry for help, urgent need dẹ̀lélẹ́yìí. So Abike Dabiri need to come in, step up the game, come reach out sí embassies tó wà ní Morocco, kán lè assist àwọn èèyàn yìí. Àwọn èèyàn yìí fúnra wọn voluntarily lọ sọ pé àwọn ò gbé Morocco mọ́. Wọ́n ní wàhálà Morocco ti pọ̀ jù, wọ́n ní wàhálà Morocco ti sú àwọn, kán máa fi ìbọn lé wọn káàkiri, kán má lè sùn dọ́kàn, kán má lè ní sound sleep, kákan wọn máa já, káyà wọn máa já, kán máa gbé ìyàwó wọn, kán máa gbé ọmọ wọn, kán máa gbé ọkọ wọn. Tí ìlú Nàìjíríà tó bá jẹ́ pé ìlú tó tòrò ní, ṣé gbogbo crisis yìí ṣé wọ́n lè rí bẹ́ẹ̀? So àsìkò dẹ̀ ti tó clarion call lélẹ́yìí fún Abike Dabiri. Ẹ jọ̀ọ́, ẹ bá mi share kíní yẹn, jẹ́ kó kan Abike Dabiri lára. Àwọn citizens of Nigeria tó wà ní Morocco wọ́n need urgent help. Embassy ní Morocco wọ́n help rárá, in fact wọ́n shut door wọn against all of them ní. Ẹ̀dẹ̀ mọ́ bá ní Nigerians ti ṣe máa ń ṣe, bóyá kò sí funding ní àmọ́, bóyá kò àmọ́ the reason why tó láti shut door wọn against the citizens of the country of Nigeria. So àwọn Nigerians ìyẹn wọ́n cry for help, clarion call, urgent clarion call ní, kó má di pé ogun máa bẹ́ sílẹ̀ nílùú Morocco against àwọn ọmọ onílùú àti Nigerians tó wà ń bẹ̀. Because right now wọ́n wà helpless, wọ́n wà homeless, wọ́n wà displaced everywhere. So ní Morocco yẹn dẹ̀ ni, and government of Morocco dẹ̀ ti sọ fún wọn, wọ́n ti fún wọn ní ultimatum, wọ́n ní pé kán kúrò nílùú. Àwọn náà dẹ̀ ti agree pé Nigerians ní Morocco náà dẹ̀ ti agreed, wọ́n láwọn náà fẹ́ kúrò nílùú yẹn. But where is the help? So ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́ clarion call eléyìí tó wà very 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 urgent. Urgent gan. There is a big crisis going on in Morocco at the moment with Nigerians. Our Nigerians, and they are ready, they want to leave Morocco right now, they want to leave the country. But the embassies there, they are not willing to help. Wọ́n shut door wọn ti rí àwọn èèyàn gan ní embassy láti bá sọ̀rọ̀. Talk less of pé ọmọ ti rí èèyàn kan tó máa reach out fún àwọn, tó máa advocate fún wọn.
So the only means ta lè lò náà ní social media. Wọ́n dẹ̀ ti reach out sí wa, wọ́n reach out sáwọn team wa ní Gold Rush Blogspot and Gold Spike. Ipe ká jọ̀ọ́ ká bá wọn reach out to public. So we are doing that now. We are reaching out to the public. We are reaching out to Baba wa Bola Ahmed Tinubu. A mọ̀ pé wọ́n wà ní France at the moment. So whatever tó bá ń ṣe ní France at the moment, this is a democracy government. So it's a democratic regime. Àwọn citizens of Nigerians in Morocco, they need help, urgent help. Gangan leleyi. So ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde. Kó má di pé a máa máa sọ aya nù, a máa máa sọ ọmọ nù, a máa máa sọ ọkọ nù. So they are really displaced right now. Kò sóúnjẹ, kò sí help, kò sí kankan. And àwọn citizens wọ́n dẹ̀ ti ready láti wá sí Nàìjíríà. Ọláwọn gan wọ́n ní Morocco ti sú àwọn. Wọ́n ní táwọn bá sùn àwọn ò lè sùn, táwọn bá rìn àwọn ò lè rìn, àwọn ò lẹ́nu ọ̀rọ̀ gan nínú ìlú yẹn. Àyà àwọn gan ń já. Ìgbà tó ń bi tí wàhálà yẹn dé nísìnyí, àwọn Moroccan government sọ wípé tí wọn ò bá padà sí Nàìjíríà, wọ́n náà wọ́n máa tì wọ́n mọ́ jail ni. Ultimatum tó wà lẹ́sìn nìyẹn. Àwọn bíbí yìí dẹ̀ sọ pé àwọn ò fẹ́ ṣẹ̀wọ̀n, pọ́n máa ti àwọn mẹ́wọ̀n. Wọ́n náà máa tì wọ́n mẹ́wọ̀n tán gbogbo ò bá ti lọ́lé. So this is like a mass deportation láti Morocco dé Nigeria. So Honorable Abike Dabiri, clarion call. We need your urgent help. I need the Honorable Abike Dabiri. This is your field. This is what you are called for. Iṣẹ́ náà kàn yín yá. Ẹ bá wa dìde. Ẹ bá wa reach out sí àwọn officials of Nigeria embassies tó bá wà ní Morocco, because wọn ọ̀rẹ́ ní kankan bá sọ̀rọ̀. Oníkálùkù sásọ́lá fẹ́mi ẹni. So wọ́n need the food supply. Wọ́n need the shelter. Wọ́n need the all kind of things. Wọ́n need the clothing. They need emergency airplane to lift wọn from Morocco to Nigeria. Madam Abike Dabiri, wọ́n need, and Nigerians tó wà ní Morocco, wọ́n need the plane right now. Wọ́n fẹ́ wá sílé, wọ́n láwọn ò dúró sí Morocco mọ́. Wàhálà ń ṣẹlẹ̀ ní Morocco láàrin Nigerians àtàwọn Moroccans. So ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí o. Ẹ má jẹ́ kó di pé ọ̀rọ̀ wọn yẹn máa di ọ̀rọ̀ bíi South Africa. Ọ̀rọ̀ South Africa tó ṣẹlẹ̀ ní ọjọ́ sí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣára wọn tó ń ṣoríṣiríṣi. So ọ̀rọ̀ náà ti ń dé moment yẹn, ó ti ń dé peak yẹn. Àwọn Nigerians tó wà ní Morocco ló ní pé ká lo media wa, ló ní pé ká lo platform wa ká fi pariwo. Ẹ̀yin ọmọ Nigerians ẹ jọ̀ọ́, mo ń bẹ̀ yín ní lọ́kùnrin àtobìnrin, gbogbo yín tẹ́ wà lórí platform yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share show yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share sórí platform yìí, ẹ bá mi share sí group yìí, ẹ bá mi share sí every support group, ẹ jọ̀ọ́ ẹ bá mi tag Honorable Abike Dabiri pẹ̀lú show yìí. It's a very urgent clarion call. Urgent clarion call. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká witness nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà South Africa tó ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tá bá wà nínú show yìí tó jẹ́ abiyamọ, mo bẹ̀ yín, mo fi Ọlọ́run tẹ́ ń sìn, mo fi bẹ̀ yín, mo fi gbogbo nǹkan tẹ́ ń sìn tẹ́ believe in, mo fi bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share show yìí, ẹ bá wa share sí gbogbo groups yín, ẹ bá wa share sí gbogbo WhatsApp group yín, ẹ bá wa share, ẹ bá wa tag bàbá wa Asiwaju Bola Ahmed Tinubu, ẹ bá wa tag embassy Morocco, ẹ bá wa tag gbogbo àwọn foreign ministers, ẹ bá wa tag gbogbo wọn, ẹ bá wa tag ministers to Morocco, ẹ bá wa tag every one of them pé bó lọ wà. Àwọn Nigerians yìí ẹ má jẹ́ kó tì wọ́n mẹ́wọ̀n, wọ́n pọ̀. So wọ́n máa need the huge support. Wọ́n máa need the huge plane. Honorable Abike Dabiri, iṣẹ́ náà kàn yín mà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde. Ẹ bá wa dìde lọ sí Morocco, kẹ́ bá wa investigate ọ̀rọ̀ yìí. Morocco ń gbóná báyìí pẹ̀lú àwọn ọmọ Nigerians. Àwọn government of Morocco dẹ̀ sọ pé àwọn fẹ́ ti gbogbo wọn mọ́lé tí wọn bá ti lọ. Àwọn náà dẹ̀ ti ready, torí ẹ̀ náà ṣe ní ká lo media wa yìí, Gold Rush Blogspot and Gold Spike. Ipe ká jọ̀ọ́ ká fi pariwo síta fáwọn pé àwọn fẹ́ wá sílé. Àjò ti sú àwọn fẹ́ wá sí Nàìjíríà. Wọ́n ní bó ṣe oko ni àwọn máa dá oko. Bó jẹ́ iyekíye táwọn rí ní Morocco, wọ́n láwọn fẹ́ kó wá sílé. Àwọn fẹ́ wá máa fi ṣe business díẹ̀díẹ̀.
wọ́n ní Morocco ti sú àwọn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde lórí ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ kọ́rọ̀ náà di ọ̀rọ̀ Dubai. Wọ́n ti lé àwọn Nigerians tó wà ní Morocco, wọ́n ní kán wá sílé. Government of Morocco ló ń lé wọn kúrò nílùú. Wọ́n ní pé kán kúrò nílùú lọ fún wọn. Wọ́n ti fún wọn ní ultimatum. Wọ́n ti fún wọn ní ultimatum. So Morocco kò rọrùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ń gbóná pẹ̀lú àwọn ọmọ Nigerians at the moment. Wọ́n dẹ̀ ti reach out to sí embassy, Nigerian embassy ní Morocco. Kò sẹ́ni kankan tó assist wọn. Wọ́n ò tiẹ̀ down. In fact, wọ́n ní wọn ò tiẹ̀ rí àwọn staff gan ní embassy. Kẹ́lẹ̀ mọ́ how bad it is at the moment. So ẹ jọ̀ọ́ ẹ bá mi share show yìí sí gbogbo platform yín. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin abiyamọ kankan ò ní ṣe àwọn brothers and sisters wa, àwọn ọmọ wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa tó wà ní Morocco. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tag Honorable Abike Dabiri, ẹ bá wa tag bàbá wa Bola Ahmed Tinubu, ẹ bá wa tag Minister of Foreign Affairs, ẹ bá wa tag gbogbo àwọn officials yìí. Àwa náà máa tag àwọn kan, àwa náà máa press button. Tá bá ti ṣetán lórí show yìí, a máa bẹ̀rẹ̀ sí ní make àwọn calls kan here and there ní àwọn táwa náà mọ̀. Bó ti wù kó rí ní Abuja, a máa bẹ̀rẹ̀ sí ní tag presidency náà. Kán bá wa reach, àwa náà máa bẹ̀rẹ̀ sí ní gbégbèsè lọ́dọ̀ tiwa níbí báyìí pẹ̀lú àwọn team members mi. A máa bẹ̀rẹ̀ sí ní tag gbogbo presidency. In fact, mo máa bẹ̀rẹ̀ sí ní pè wọ́n, mo máa bẹ̀rẹ̀ sí ní máa reach out àwọn friends, àwọn tó jẹ́ pọ̀ rẹ̀ tiwa, tó jẹ́ pé wọ́n wà ní government ní high and mighty. This is a clarion call. Àwọn Nigerians ní Morocco wọ́n fẹ́ wá sílé. Ẹ má jẹ́ kó di ọ̀rọ̀ ìbọn. Ẹ má jẹ́ kó di ọ̀rọ̀ bó ojú ojí mi bú lẹ́sẹ̀. Àwọn ọmọ tí ń sọnù, àwọn aya tí ń sọnù, àwọn ọkọ tí ń sọnù. Ẹ jọ̀ọ́ àwọn ẹ̀gbọ́n tí ń sọnù, àwọn àbúrò tí ń sọnù ní Morocco. Wọ́n fẹ́ wá sílé. Wọ́n láwọn fẹ́ wá sílé. Wọ́n ní Morocco gan ti sú àwọn. Báwo lèèyàn ṣe máa gbèlú tọkùn ẹ̀ ò ní balẹ̀? Báwo ló ṣe máa gbèlú tí ò ní lè sùn tọmọtọmọ tọkọtọkọ? Báwo ló ṣe máa gbèrú tí àwọn ọmọ ẹ ò ní lè lọ sílé ìwé torí pé kí ni ó wá láti Nàìjíríà? Báwo ló ṣe máa gbèrú tó jẹ́ pé ò ní lè jáde kó lọ róúnjẹ tó máa jẹ torí pé kí ni ó wá láti Nàìjíríà? Ṣé rí pé ọ̀rọ̀ yẹn ti le gan ní Morocco. Kò sí free movement kankan. Bó bá ṣe ń gbé wọn báyìí, wọ́n jù wọ́n sẹ́wọ̀n ni. Wọ́n dẹ̀ láwọn ò fẹ́ ṣẹ̀wọ̀n. So I need the plane, I need the resources, I need the supply. Ẹ jọ̀ọ́ ẹ bá wa reach out sí Moroccan government. Kàn extend the time. Kàn extend the moment yìí. Kàn fún àwọn Nigerians tó wà ńbẹ̀ ní time láti kúrò. Àwọn náà sọ wípé àwọn fẹ́ jókòó sílùú yẹn. Àwọn náà ti ready láti kúrò. Kẹ́ lè mọ̀ àwọn èèyàn wa, wọ́n láwọn ti ready. Àwọn tó ń gbé Morocco Nigerians ni o. Wọ́n láwọn ti ready láti kúrò ní Morocco. Kẹ́ lè mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ti kọjá ibi tí àwa gan rò dé. Ó ti le gan. Kó má dẹ̀ di pé a bẹ̀rẹ̀ sí ní yíra wa lọ́rùn. Wàhálà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Òun la ṣe ń pe Honorable Abike Dabiri àti bàbá wa Bola Ahmed Tinubu, Honorable Minister of Finance, of Foreign Affairs. Ẹ jọ̀ọ́, the diplomats that was sent to Morocco, ẹ jọ̀ọ́, I need the attention yín. Ẹ jọ̀ọ́, gbogbo officials tó ṣiṣẹ́ ní embassy Morocco, wọn ò rí ẹni kankan nínú yín. Ẹ jọ̀ọ́ ẹ dìde. Gbogbo ẹ̀yin tó bá wà lórí phone, tó wà lórí show yìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mò ń bẹ̀ yín ni. Ẹ bá wa share show yìí sí gbogbo platforms yín. Ẹ bá wa share sí WhatsApp groups yín. Ẹ bá wa gbé lórí Twitter. Ẹ bá wa tag Honorable Abike Dabiri àti bàbá wa Bola Ahmed Tinubu. Ẹ bá wa tag everybody. Ẹ bá wa tag United Nations. Ẹ bá wa reach out to everybody. UNESCO, gbogbo wọn, ẹ bá wa reach out to everybody. Ẹ jọ̀ọ́, show yìí à ní pẹ́ lórí ẹ̀ rárá. A kò ń ṣe show tó máa pẹ́. Torí ẹ̀ ni mo ṣe sọ fún yín pé kíákíá ni show eléyìí. Pẹ́ lórí ẹ̀ rárá. I need láti reach out to láti help our brothers and sisters. Ẹ jọ̀ọ́, ní Morocco, they are really going through a lot at the moment. They are crying, they are wailing. Nǹkan ṣe wọ́n, wọn lè sùn. They are living, wọ́n gbé nínú wàhálà àti dààmú.
gbogbo àwọn Nigerians tó wà ní Morocco àwọn lọ reach out sí wa wọ́n ní kájọká báwọn pariwo pé àwọn fẹ́ wálé àwọn ti fẹ́ wá sílé o because big government of Morocco bó ṣe ń treat wọn kò dáa so ìrìn àjò yẹn dẹ̀ ti sú wọn wọ́n ní ìrìn àjò yẹn le ẹ jọ̀ọ́ ẹ bá wa reach out sí àwọn tó yẹ kó help àwọn people yìí wọ́n need in fact mass deportation ló ń go on ní Morocco sí wọ́n ní kán kúrò nílùú ni o kò sí in fact kò tiẹ̀ sí alternative kankan kò sí second option kankan kò sí third option gangan fún wọn gan pàápàá the only thing tó ní ìdírísí ni pé kán kúrò nílùú yẹn wọ́n dẹ̀ ti ní tọ́wọ́n bá kúrò ní tipá àwọn á make sure pé àwọn táwọn bá ti mú àwọn máa jù wọ́n sẹ́wọ̀n ni wọ́n dẹ̀ ti ń jù wọ́n sẹ́wọ̀n wọ́n dẹ̀ ń pariwo wọ́n sọ fún wọn lẹ́wọ̀n Morocco ó le ju ti ẹ̀wọ̀n Nàìjíríà lọ téèyàn bá ń sọ nǹkan fún yín pé ẹ̀wọ̀n ìlú kan tún le ju ti Nàìjíríà lọ kẹ́ lè mọ̀ wípé ṣé wàhálà ò ti dé bẹ́ẹ̀ yẹn wàhálà ti dé so ẹ jọ̀ọ́ ẹ bá wa reach out sí àwọn officials àwọn tẹ́yìn náà bá mọ̀ àwa náà máa bẹ̀rẹ̀ láti reach out sí presidency right now sí a máa bẹ̀rẹ̀ sí ní reach out sí wọn because it's high time kíní yóò make sense rárá kò make sense o kò sóúnjẹ kò sómi kò sáṣọ kò sí nǹkan kan ẹ jọ̀ọ́ nǹkan tó máa jẹ lọ́wọ́ lọ ẹ má jẹ́ kán pàdé nǹkan tó máa jẹ wọ́n nǹkan tó máa jẹ ní gbogbo wọn wá lọ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán pàdé nǹkan tó máa jẹ wọ́n àwọn náà dẹ̀ ti gba kámúfọ́ lọ́hùn wọ́n sọ fún wa lórí ètò wa ń gbà tó reach out wa wọ́n ní màmá gold rush ẹjọ́ àwa gan fẹ́ wálé àwa gan ò gbé bẹ́ẹ̀ yẹn mọ́ so tó bá sọ pé àwọn ò gbé bẹ́ẹ̀ yẹn mọ́ so àwọn náà ti ready so please a cry for help ẹ jọ̀ọ́ ẹ help wa ẹ jọ̀ọ́ ẹ bá wa share show yìí please all the Moroccans in Morocco all the Nigerians in Morocco wọ́n fẹ́ wá sílé o wọ́n ní àjò títà wọ́n ti sú àwọn so ẹ jọ̀ọ́ ẹ bá wa táàgì màmá Abike Dabiri ní pẹ́ púpọ̀ lórí show yìí because ó ní àwọn kan míì tá tún fẹ́ sọ but alátiṣe léyìí because nígbà tí wọ́n pè wá tí a ní kàn ṣe fídíò tán ṣe fídíò pẹ̀lú wa nǹkan tí à ń rí tán go through kò tiẹ̀ bọ́ sí in fact gan ẹni tí ò nílé tí ò lọ́nà gan kò gbọ́dọ̀ máa sunrú ibi tán sùn yẹn tán tún wà lájò wọ́n pọ̀ gan ni so wọ́n dẹ̀ need help wọ́n ní Morocco ti sú even gan àwọn government of Morocco wọ́n fún wọn ultimatum wọ́n ní kán máa lọ́lé wọ́n ní kí gbogbo Nigerians tó wà ní Morocco wọ́n ní kí wọ́n máa lọ́lé láwọn ò fẹ́ wọn mọ́ wọ́n ní tí wọn bá kúrò àwọn máa ti gbogbo wọn mẹ́wọ̀n àwọn táwọn bá ti mú àwọn máa ti wọn mẹ́wọ̀n wọ́n ṣe wá rí i pé wàhálà ti ṣẹlẹ̀ báyìí so tó bá sùn gan wọn ò lè sùn dọ́kàn tó bá fẹ́ rọ oúnjẹ tó fẹ́ jẹ gan kò sí wọn ò lè jáde láti lọ oúnjẹ torí pé kó má bàa gbé wọn ọmọ wọn gbẹ gan kò lè lọ sí school ṣe wá rí i pé a nídìí láti pariwo fún Honorable Abike Dabiri àti bàbá wa Asiwaju Bola Ahmed Tinubu ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde gbogbo àwọn Minister of Foreign Affairs ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde ẹ bá wa dá sọ̀rọ̀ ẹ ní Morocco wọ́n ní embassy ní Morocco wọ́n ní pé wọn ò dáhùn wọn ò tiẹ̀ ráwọn officials ibẹ̀ náà ni wọ́n ní wọn ò tiẹ̀ dáhùn wọn so wọ́n need the urgent evacuation Nigerians in Morocco wọ́n need urgent evacuations kúrò nínú ìlú yẹn ẹ jọ̀ọ́ Honorable Abike Dabiri wọ́n láwọn àwọn people yìí wọ́n ní iye tó wà lọ́wọ́ àwọn táwọn bá àwọn fẹ́ wá máa dáko nílé àwọn fẹ́ máa ṣe nǹkan kéékèèké ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde iṣẹ́ yín náà rèé ìyá wa Abike Dabiri so we need your help ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde ẹ bá wa dá sétò ẹ jọ̀ọ́ so we cannot continue like this àwọn èèyàn yóò lè continue like this ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àṣàkọ afọlọ́run bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ afọlọ́run bẹ̀ ni ẹ bá wa dìde please we say cry for help ẹ jọ̀ọ́ ẹ bá wa share ní gbogbo platform yín ẹ bá wa share káàkiri gbogbo platform please Nigerians in Morocco they need your help the Nigerians in Morocco they need our help they are ready to leave Morocco. They are going through a lot in Morocco. Nigerians in Morocco, please help us to share this show to all your platforms.
help us to share this show to all your groups, all your social media handles. Please, we need help. They need help in Morocco. They are going through a lot. Àwọn Moroccan government láwọn máa fi wọ́n sí ẹ̀wọ̀n tó bá kúrò. Please, Honorable Abike Dabiri, it's time. It's a clarion call. It's a clarion call. Ní pẹ́ lórí show yìí ẹ jọ̀ọ́. Ní pẹ́ lórí show yìí because àwa náà láti reach out sáwọn èèyàn kan ká lè pè wọ́n kíákíá ẹ jọ̀ọ́. So ẹ jọ̀ọ́ ẹni tẹ́ bá rí show yẹn tẹ́ ń wà tẹ́ni tó máa tún máa wò later. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí show yìí ẹ jọ̀ọ́ ẹ reach out sí àwọn all the necessary parties. Ẹ ṣé gan, a tún máa update yín on it. Thank you for watching. Ẹ ṣé gan ni o.